wọ́n lọ sínú òkun pupa tó sì rẹ̀rùn fún àwọn Ísírẹ́lì nígbà tí ó ṣe ọ̀nà ó sì dojú ti àwọn ọ̀tá Ísírẹ́lì. You don't know how powerful I am in this house. Mo dàbí Mọ́dékà inú ilé yìí ni. Mo ń rú àwọn èèyàn jáde nínú oko ẹrú ni. Nígbà tí ojú fẹ́ ti Ẹ́sítérì ẹrú. I don't get it. Ẹ jọ̀ọ́ ṣe gbádùn ẹ̀gbọ́n mi. Mi rò pé wà okay. Ṣé ìṣe pé wọ́n ti ń tọwọ́ bọ̀ yín lára bẹ̀ ṣọ́? Ọlákúnlé. Àánú ẹ̀ ò ṣe mí. Wọ́n gan ló need prayer yìí jù tó wọ́n máa ṣe yàmàyàmà ń sun wèrè níbi tá a ti ń gbàdúrà. Ẹ gẹ́ra ọjọ́. Kémi. Ẹnu òṣì lọ. Ẹ sùn. Ẹ wo, ọ̀gbẹ́ni. Ó dàárọ̀ ọkọ. Torí tí ẹ mo ṣe wá sí ìbàyè o. O gbọ́dọ̀ wọ kitchen yìí o. Today everybody máa sun sí wọn wọ kitchen wa lọ máa kẹran jẹ. Màámi ẹ̀wọ̀n ẹ o. Ó dàárọ̀. For God so loved the world that he gave his only begotten son that whosoever believeth in him shall not perish but have everlasting life. Ó ti tún fún ẹ̀ṣẹ̀ mi ògì àgbéwò sí dé adégún sórí nítorí ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ̀mí bá ṣe. Òun ti olú kò sí mi sínú ayé àwọn méjèèjì. Ọlákúnlé.